kalẹ̀ àkùsátòrò ìgbà ìròyìn dégbìjọ alálẹ̀ ìrìnàṣẹ́ ló ti bẹ̀rẹ̀ láti lè ṣe Nta Ijebu Ode Ayọ̀mídògún kọ̀mìrìkù níròyìn ẹgbẹ́ròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àjọ tó ń ṣètò ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga ti bẹ̀rẹ̀ ìdánwò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga fún ti ọdún 2026 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí kò sì ju àwọn akẹ́kọ̀ọ́ tí ó lé mílíọ̀nù 2 ní ìrètí wà pé yóò jókòó ṣe ìdánwò náà ní àwọn ibùdó ìdánwò tí wọ́n ti fọwọ́ sí. Ọláyínká Òjó ló jábọ̀ ìròyìn. Ìyàwó gómìnà ìpínlẹ̀ Kwara àti alága àwọn àjọ ìyàwó gómìnà ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Olúfọlákẹ́ Abdulrasaq ti ṣolójú ìdíje kíkọ ìwé fún àwọn ọ̀dọ́ fún ọdún 2026 ní ìlú Ìlọrin. Ó pe àwọn alẹ́nulọ́rọ̀ nínú ẹ̀ka ẹ̀kọ́ láti gbé àṣà ìwé kọ̀ọ̀gá tí yóò túbọ̀ mú ìṣọ̀kan rú bá orílẹ̀-èdè. Ìdíje náà jẹ́ ètò láti fún àwọn ọ̀dọ́ òǹkọ̀wé ní àǹfààní láti ṣàfihàn ìmọ̀ ọgbọ́n àtinúdá wọn lórí àwọn kókó ọ̀rọ̀. Abdulaziz Waheed Bibire ló jábọ̀ ìròyìn. Láti mú àdínkù bá ìṣòro gígé ẹsẹ̀ kúrò tí àrùn ìtọ̀ ṣúgà máa ń fà ṣe ń pọ̀ sí ní àwùjọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn onímọ̀ ìlera ti kéde pé ṣíṣe àbójútó àti àyẹ̀wò ìtọ̀ ṣúgà ṣe pàtàkì. Elizabeth Ọmọrùyí jábọ̀ ìròyìn pé níbi ìpàdé kan tí ó dá lórí àbójútó ẹsẹ̀ àwọn aláìsàn ìtọ̀ ṣúgà, àwọn onímọ̀ ṣe àtẹnumọ́ pé ó ṣe pàtàkì kí wọ́n lo ìtọ́jú ètò ìlera àrùn tí kìí ṣe láti kó láti èèyàn sí èèyàn fún ìtọ́jú ẹsẹ̀ láti lè dín ikú tí ó rọ̀ mọ́ ìtọ̀ ṣúgà kù. Bí ètò ìdìbò ṣe ń súnmọ́ dẹ̀dẹ̀ ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń súnmọ́, àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ tó rí sí ìpolongo fífi àyè gba àwọn ọ̀dọ́ nínú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ṣe ń pè fún pé ó kéré jùlọ ìdá 20 nínú ọgọ́rùn-ún fún àwọn ọ̀dọ́ nínú ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè 13 nínú àwọn ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀. Èyí farahàn ní gbangba níbi ìpàdé olóṣèlú kan tí wọ́n pè ní ìjíròrò fún àyípadà tí wọ́n ṣe ní ìlú Àbújá. Àwọn àáfàá, ẹbí, ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re kórajọpọ̀ sí Ìjàdé Àràkọ̀ tìjọwá Ìjẹ̀bú láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí ẹlẹ́yinjú àánú àti olórí àwùjọ tó mọ ètò Ọ̀túnba Abdulateef Oyèyẹmí tí ó tún jẹ́ alága ìdílé ọba Ṣẹ́gbùwà tí ó pé ọmọ ọdún 99 lókè ìpẹ́. Ìfẹ́olúwa Àṣeolú péjú pésẹ̀ síbi ayẹyẹ náà, ó sì jábọ̀ròyìn pé ayẹyẹ náà kún fún ayọ̀ ohun ìdùnnú àti ìrètí pípẹ́. Ẹgbọ́ròyìn náà síwájú sí i. Ẹbí, ọ̀rẹ́ àti àwọn afẹ́nifẹ́re kórajọpọ̀ láti ṣe àdúrà Islam pàtàkì láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí Ọ̀túnba Abdulateef Oyèyẹmí, ọkùnrin olótìtọ́ ọdún 99 rẹ̀. Ìrọ̀wá fún ti àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Ayọ̀mídògún kan lórúkọ oníròyìn títí di ọ̀la. Ó dàárọ̀. Benjamin, aka Big Things, House of Assembly aspirant, Ijebu Northeast constituency of Ogun State, do rejoice and felicitate with Senator Olamilekan Adeola, aka Yayi, on his choice as the consensus candidate of the All Progressives Congress APC gubernatorial candidate of our darling state, Ogun State. Senator Olamilekan Adeola, aka Yayi, your choice as consensus candidate of APC gubernatorial election for Ogun State come 2027 is an attestation of your goodwill, popularity, vast political experience, and your network across our darling state, Ogun State, and Nigeria at large. Congratulations, Senator Yayi. Wishing you a successful outing, and it is my prayer that we will all laugh last at the end of the day. Once again, congratulations.
Announcer Giwa Balogun Benjamin, aka Big Things, House of Assembly aspirant, Ijebu North East